a sì ti ní àlejò pàtàkì níkàlẹ̀ torí pé Yorùbá bọ̀ wọ́n ní ibi tá a bá gungi ibẹ̀ náà ni à ń bá sọ gbogbo iná la ké gbàjarè fún la jẹ́ kẹ́ mọ̀ wípé ètò pàtàkì kan yóò wáyé ní ọjọ́ àbámẹ́ta tó kọjá níbi tí ẹgbẹ́ APC ti ìlú Togo tí wọ́n ti ṣe ìfilọ́lẹ̀ ẹgbẹ́ yìí tí wọ́n sì yan àwọn ọmọ ẹgbẹ́ tí wọ́n máa tukọ̀ ẹgbẹ́ APC ìyẹn ti ìlú Togo ní báyìí alága ẹgbẹ́ APC ti ìlú Togo wọ́n ná àwọn fẹ́ kí gbogbo ọmọ Yorùbá fún àdúrótì àti àtìlẹ́yìn tí ẹ ṣe fáwọn àti àwọn ọ̀rọ̀ míì tí wọ́n bá tún ní láti bá wa sọ ǹjẹ́ à ń fi àsìkò yìí kí wọ́n pé ẹ kú dédé àsìkò yìí o Alagba Wasiu Obilade Olasco Prince tí wọ́n jẹ́ alága APC tìlú Togo ẹ kú dédé àsìkò yìí o. lẹ́yìn ìgbà tá a ti kí Ọlọ́run tá a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tán mo wá dúpẹ́ lọ́wọ́ bàbá wa kábíyèsí ọba Yorùbá ní orílẹ̀-èdè Togo ní bàbá mi Alejo pẹ̀lú Àfọlábí Àmọ́lọ́kọ̀ àkọ́kọ́ kábíyèsí o. kábíyèsí. mo dúpẹ́ lọ́wọ́ bàbá gidi torí pé bàbá wọn dúró tì wá wọ́n sì ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà fún wa ní owó ọjọ́ tí a ṣètò yìí Ọlọ́run fún ìgbàgbọ́ àwọn náà torí wípé ẹni tá a ṣe bá ń bọ lẹ́nu rẹ̀ tí àjọ ìgbésẹ̀ rẹ̀ tí wọ́n bá wúre fún yín àdúrà náà ó sì máa gbà lọ́wọ́ ní kíákíá àgbà lọ́jọ́ náà ó gbẹ́ lọ́wọ́ bàbá lọ́jọ́ mi wọ́n gùn fún wa. àmín. bí ìpè tí a ṣe ní ọjọ́ sátidé tọ́jú ọjọ́ àbámẹ́ta tó kọjá yìí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá ní tilé tòkó ní orílẹ̀-èdè Togo ní adúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ọpẹ́ mi pàtàkì ọlọ́sọ̀dọ̀ tó jẹ́ ambassadọ̀ orílẹ̀-èdè Togo ní ìlú Kuwait tẹ́lẹ̀ ambassadọ̀ Alaga mo dúpẹ́ lọ́wọ́ gidigidi wípé ọjọ́ yìí bàbá ìjókòó yìí ọjọ́ náà wọ́n fi yẹ wá sí adúpẹ́ lọ́wọ́ wọ́n jẹ́ ọmọ Yorùbá wọ́n sì tó ti wá wọ́n sì àdéhùn láti mú tẹ ìpínlẹ̀ ìdarapọ̀ wọn ní ọjọ́ náà ọlọ́pàá bá yóò lè kí ẹ̀mí bàbá náà ó kù fún un. ọ̀pẹ́ náà ni dúpẹ́ ní ọwọ́ ẹni tó jẹ́ alága APC tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè Togo yìí former chairman ní orílẹ̀-èdè Togo Pastor Lawrence Agboola Tuntun lọ́rẹ̀ ó jẹ́ pé lónìí báyìí orúkọ wọn láwùjọ wa òun náà ni ọmọ rẹ̀ Pastor Agboola Tuntun lọ́rẹ̀. mo dúpẹ́ lọ́wọ́ wọn torí wípé wọ́n jẹ́ àgbàlagbà tí ó gbé àyè lẹ̀ fún ọ̀dọ́ wọn tẹ ìlú tó bá jẹ́ àgbàlagbà míì ni a ní nígbà tó ń bá bọ̀ ẹlòmíràn lọ́nà kọjá tó a dúpẹ́ lọ́wọ́ bàbá yìí fún àdúgbò tí wọ́n ní orí ìdìbò àṣẹ yìí wọ́n sọ wọ́n sì wù síbẹ̀ wọ́n sọ wípé àwọn dúró gẹ́gẹ́ bí alága ìgbà yìí tí àdúgbò ti wá lọ́jọ́ yìí bàbá ní ìrìn àjò tó yẹ kí wọ́n rìn lọ sí Nàìjíríà wọ́n yẹ nítorí ètò pàtàkì adúpẹ́ lọ́wọ́ wọn. bákan náà ni ọgbọ́n pàtàkì lọ sọ́dọ̀ alága APC ní ìlú àyín ẹ̀ lọ́hùn-ún bàbá yìí kò sí náà bàbá yìí ṣe gbogbo méje òun yàyà mẹ́fà aláàjì kò sí náà tù wọ́n gbìyànjú torí pé kéèyàn gbé alátòlí di ìlú àyín ẹ̀ kó wá kó àwọn èèyàn ó gbé ìjọba ojú ọ̀nà láti máa bọ̀ nílé APC nílùú ẹlòmíní kárí pé sílòmí lẹ́yìn àtàpá mìíràn ní ọ̀nà sílẹ̀. nínú ọ̀rọ̀ wọn wọ́n jẹ́ pé pé aago kan òru làwọn tó padà sí inú ìlú àwọn nígbà táwọn sì ti kúrò ní aago márùn-ún ìdájí táwọn ìbọn sójú ọ̀nà. ẹni pé ẹni tó bá nífẹ̀ẹ́ gbogbo tó wulẹ̀ kó há tó ẹni yóò ṣe láì nífẹ̀ẹ́ gbọ́ APC láti lè gbọ́ ọba yóò sì jẹ́ ìgbà tó rí ìbádé ó jẹ́ kọ́kárí gbogbo wọn. wọ́n á dúpẹ́ lọ́wọ́ fún ìlera tí ọjọ́ pé olóbìnrin tí ó ṣáájú gbogbo tí jẹ́ obìnrin ní àwùjọ APC orílẹ̀-èdè tó pè yí. women leader ṣẹ́gidi wọ́n á dúpẹ́ lọ́wọ́ wọn gidigidi gbogbo àwọn obìnrin pátápátá tí wọ́n ti wà. dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn executive tí a ti ṣẹ̀yàn ìyún àwọn olóyè ẹgbẹ́ dúpẹ́ lọ́wọ́ gidigidi ti wá. nǹkan tá a jọ gbé kalẹ̀ yìí wọ́n bá rò sí náà ni ọgbẹ́ mi wá lọ sọ́dọ̀ gbogbo jíjẹ́ ìran Nàìjíríà
orílẹ̀-èdè Togo torí a ní Haúsá àárín wa ẹni tó jẹ́ igbákejì Haúsá òun náà sì wá pẹ̀lú àwọn ẹ̀ lọ́jọ́ yìí ẹgbẹ́ financial secretary ọmọ yìí òun náà wá pẹ̀lú àwọn ẹ̀ lọ́jọ́ yìí ẹgbẹ́ jẹ́ youth leader ọmọ south ni bó jẹ́ pé lọ́jọ́ yìí kò sí ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀tì youth leader wà ní àbúrò lọ́jọ́ yìí so fún di èyí a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí ẹlòmí láti wá lọ́jọ́ yìí pàápàá jùlọ ẹni tí ó ti MC ọjọ́ náà ambassador Eletiọfẹ ọba bí Ọlọ́run òní àti Dr. Lamidi ní IBS University lọ́hùn-ún ẹgbẹ́ lọ́wọ́ bákan náà Professor Olabi bàbá yìí àwọn ni wọ́n jẹ́ electoral chairman ọjọ́ náà bàbá yìí gbìyànjú púpọ̀ fún wa ẹgbẹ́ lọ́wọ́ wọn o University IBS náà ní bàjẹ́ City Talk University wọ́n jẹ́ pé ibẹ̀ náà la lò lọ́jọ́ yìí University APC nù àwọn náà ní bàjẹ́ ó ti dìde àlọ́yè lórílẹ̀‐èdè Togo tó jẹ́ aláṣẹ àgbà fún ojú University yìí ó náà ní Professor Adéyẹmí àdúgbò lọ́wọ́ wọn gidigidi torí pé wọ́n ti ọ̀pọ̀lọpọ̀ nǹkan fún wa nínú ètò tá a ṣe yìí Professor Adéyẹmí wọ́n gbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jí kọ́ rọrùn fún wa gẹ́gẹ́ bí ètò ìṣèlú ní òyì àdúgbò lọ́wọ́ wọn o wọ́n wà ní Nàìjíríà àwọn náà ní àsìkò pé kí àwọn gbé ti fún ẹgbẹ́ APC lórílẹ̀‐èdè Togo àdúgbò lọ́wọ́ Professor Amsa ní orílẹ̀‐èdè Nàìjíríà lọ́hùn àwọn ní special legal adviser fún ẹgbẹ́ APC lórílẹ̀‐èdè Togo gbogbo bí nǹkan ti lọ tó fi dáa tó fi ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ka yìí mo dúpẹ́ lọ́wọ́ ìdílé fún àdúgbò lórí ètò lórílẹ̀‐èdè Togo ọpẹ́ mi pàtàkì wá lọ sí àjọ CDC èyí committee of chairman ní proud diaspora mo dúpẹ́ lọ́wọ́ gbogbo pátápátá torí gbogbo ni wọ́n fún wa ní méjì kódà nígbà tí a wà ní online lọ́jọ́ yìí torí gbogbo àwọn tó máa lè darapọ̀ mọ́ ọmọ ìgbà òní ẹ̀ẹ́dẹ̀gbẹ̀jọ yìí gbogbo CDC náà ni wọ́n darapọ̀ gbogbo German Republic of Benin Ghana Côte d'Ivoire China Burkina gbogbo wọn náà wọlé Germany Amẹ́ríkà gbogbo wọn náà wọlé gbogbo wọn ní dúpẹ́ lọ́wọ́ wọn pátá Ọlọ́run ọba yóò fi wá sí apá o ní ọ̀pọ̀lọpọ̀ ìrètájọ láàrin ara wa ọ̀jẹ́ ọ̀pọ̀ pàtàkì lẹ́yìn ilé mo dúpẹ́ lọ́wọ́ àwọn aya Olasco tó báwọn náà ní mi ní ọ̀pọ̀lọpọ̀ àtìlẹ́yìn nílé lẹ́yìn tó rọrùn láti fi sí Ọlọ́run ọba ayọ́ba àdó ti mú wọn àwọn ọmọ Olasco. tó kúrò ti pé a kò lórí àtẹ̀gùn yìí láàrin ìṣẹ́jú kan péré alága ẹgbẹ́ APC Prince Obilade Olasco Wasiu kí ni nǹkan tí ẹ fẹ́ sọ fáwọn èèyàn ní ṣókí lẹ́yìn ìgbà tẹ́ ṣe àkójáde ẹgbẹ́ APC tìlú Togo ní ṣókí láàrin bí ìṣẹ́jú méjì kí ni tẹ́ fẹ́ káwọn èèyàn mọ̀ àti pé kí ni ìgbésẹ̀ tó kàn lẹ́yìn tí ẹ ṣe àkójáde yìí tán. tó a dúpẹ́ tí a fẹ́ kí àwọn èèyàn wọ́n mọ̀ ní wípé ẹgbẹ́ òṣèlú kẹ́lẹ́ tó ṣe sọ ẹlòmíì òkèèrè náà tí wọ́n tó wà nù rẹ̀ pápá jùlọ àwọn tí a wà ní diaspora ẹ jẹ́ kí á gbìyànjú ká darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC eléyìí ló fún wa lórí ọ̀fẹ́ lọ́pọ̀lọpọ̀ nínú àwọn ìrìn àjò wa nílùú kí á yẹ èèyàn gbogbo ẹgbẹ́ láti wà nínú ẹgbẹ́ APC ní orí ọ̀fẹ́ láti yàn lókè yẹn so fún díẹ̀ yìí ẹ jẹ́ kí gbogbo wa kọ́ àtàṣà ká máa bọ̀ láti wá gba fọ́ọ̀mù láti àpọ̀ mọ́ ẹgbẹ́ APC ó ti fi di múlẹ̀ ní Togo rẹ o pẹ̀lú ògo Ọlọ́run á sì mọ̀ lọ síwájú ni lẹ́yìn eléyìí ní àárín ọ̀sẹ̀ kan sásìkò yìí á fún yín ní ìdíkì ọjọ́ tí empowerment ó bẹ̀rẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run gẹ́gẹ́ bí àdéhùn wípé láti empowerment 100 ọ̀dọ́ tí a ti sọ fún wa níjó ní yìí àwọn àtúnṣe kéékèèké kan lórí àyè táwọn ọ̀dọ́ ó dé sí àwọn tó ń bẹ̀rẹ̀ ní àti ọ̀nà tó jìn àyè tó ó dé sí àwọn ìgbésẹ̀ yẹn là ń gbé lọ́wọ́ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run àtàlẹ́yìn Ànábì Muhammad iṣẹ́ pàtàkì yìí ló kàn tí a fẹ́ mójútó kí àwọn ọ̀dọ́ jàǹfààní orí ọ̀pọ̀ tó wà nílẹ̀ 100 ọ̀dọ́ náà ni a fẹ́ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí kò sí pọ̀ 100 èyí sì wà fún fọ́ọ̀mù káwọn èèyàn jáde kí wọ́n máa gba fọ́ọ̀mù lọ́fíìsì APC tí wọ́n bá ti pé 100 láàrin ọ̀sẹ̀ kan tásìkò yìí á kéde fún gbogbo wa ọjọ́ tí òkú náà bẹ̀rẹ̀. tó
ẹ ṣeun Prince Obilade Wasiu aka Olasco alága ẹgbẹ́ APC ìyẹn ti ìlú Togo ẹ bá wa dágbére fáwọn èèyàn ẹ ṣeun. tó lákọ̀ọ́kọ́ adúpẹ́ fọlọ́run pé ó tún fa lórí òkúta mi sókè mú sílẹ̀ mọ́tà ti gbé dágbére fún gbogbo èèyàn olólùfẹ́ wa pàápàá jùlọ iléeṣẹ́ rédíò TOGO FM yìí ọlọ́run ọba òní jẹ́ bàjẹ́ ọdún ìgbọ́lọ́dọ̀ ọlọ́run àtàtìlẹ́yìn àfihàn Muhammad iléeṣẹ́ náà mọ̀ dá sí ni kò ní lọlẹ̀ Eletiọfẹ iléeṣẹ́ náà ní bàjẹ́ o ọlọ́run àlùkò tó nígbà tí kò yẹ dágbére fún gbogbo wa yí pé kí a máa ní oore ọ̀fẹ́ nínú ayé láti máa gbádùn nínú ayé APC progress APC progress APC progress. tó àwọn náà lẹ́sìn láǹfààní tí ẹgbẹ́ olójúṣe radio sport FM 101.9 gbogbo àpátápátá ẹ jẹ́ ká jàǹfààní ẹgbẹ́ APC ní ìlú Togo pẹ̀lú àwọn oríṣiríṣi ohun àràmẹ́rẹ̀ẹ́rí tí ó máa wọlé dé bá wa àwa lánàá àsìkò wa láwa yìí pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá ẹ má jẹ́ kí eléyìí kò bọmọ wà lọ́wọ́ ẹnkúlé wa ló wà o yàrá wa ló wà ẹ jẹ́ kátàrà ṣàkíwọ́ náà jẹ́ ọ̀kan nínú ẹgbẹ́ ọmọ APC kò yọ ọmọdé lẹ̀ kò yàgbálẹ̀ kò yọ ẹ̀yìn ìyá wa lásìgámẹ̀ ńlẹ̀ o bẹ́ẹ̀ tẹ̀ ráyè bá wọn ṣe pàdé ẹ ṣáà gba fọ́ọ̀mù kẹ́ ẹ mọ̀ pé ọmọ ẹgbẹ́ APC lẹ jẹ́ torí pé oore rẹ̀ tó bá dé tán kó máa di pé ẹ ṣe wá sọ fún wa òun lẹ ti ń gbọ́ táwọn wí fún yìí o kọ́lọ̀ má yọ èmi náà lẹ̀. APC. Iṣẹ́ Olúwa.